lẹ́yìn tí ìròyìn ikú gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ Yorùbá ni Adéròmọ Adéjùmọ̀kẹ́ Oreoluwa, ẹni tó pèèyàn mọ̀ sí Esther nínú àwọn fíìmù orí tẹlifíṣàn lọ́sọ̀ọ̀sẹ̀ gbajúmọ̀ òṣèrébìnrin ní Funke Akindele yan jẹ́ Fathia tí ìròyìn ikú ẹ̀ tó ti gba orí ẹ̀rọ ayélujára. Níṣẹ́ ni àwọn èèyàn ni wọ́n mà ti ń ṣèdárò ẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí ọ̀gá ẹ̀ tó sọ dolókìkí yẹn Funke Akindele yóò sọ nílọ̀pọ̀ èèyàn dúró dè. Ní báyìí Funke Akindele tó pèèyàn mọ̀ sí Jennifer tàbí ìyá àbíjì ti sọ̀rọ̀ o. Kódà àwọn nìkan kan ló sọ̀rọ̀, àwọn gbajúmọ̀ òṣèré tíátà míì náà ti sọ̀rọ̀ lásìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí. Ǹjẹ́ kí ni Funke Akindele sọ nínú ọ̀rọ̀ tí ọmọ bíbí ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó náà nínú ọ̀rọ̀ tó sọ ni ló ti jẹ́ kó di mímọ̀ o wípé tó kọ lédè òyìnbó ló ti jẹ́ kó di mímọ̀ pé I still ask about her, oh my God, may her soul rest in peace. Èyí tí Yorùbá ẹ̀ túmọ̀ sí pé mo béèrè nípa Oreoluwa láìpẹ́ yìí, Ọlọ́run bá mi tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀. Nínú ọ̀rọ̀ tó nǹkan kọ ní ṣókí, gbajúmọ̀ òṣèré tíátà ní Fathia Williams òun náà kọ oh my God, ìyẹn Ọlọ́run mi o. Nínú ọ̀rọ̀ tó ń kọ, gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ Yorùbá ní Táwà Àjíṣefínní ó ní subhanallah, Olúwa o, èyí tó túmọ̀ sí subhanallah èdè Lárúbáwá ìyún mímọ́ rẹ o Allah, Olúwa o. Gbajúmọ̀ òṣèré tíátà míì tó náà tún sọ̀rọ̀ ó ní Mistura Àtúnrámù, ohun tó ń kọ lédè òyìnbó ó ní my God, my mind went to her page recently o. Èyí tí Yorùbá ìtumọ̀ sí Ọlọ́run mi o, ọkàn mi sì lọ sọ́dọ̀ ẹ̀ láìpẹ́ yìí o. Gbajúmọ̀ àgbà òṣèrébìnrin ni tó fi ìlú òyìnbó ṣe ibùgbé báyìí, Tóyìn Adéwálé náà sọ̀rọ̀, òun náà kan kọ gbólóhùn ọ̀rọ̀ kan ó ní what, èèyàn pé kí ló ṣẹlẹ̀ kí ni. Orí ẹ̀rọ ayélujára Instagram ní gbogbo àwọn òṣèré yìí ìyẹn Funke Akindele, Fathia Williams, Táwà Àjíṣefínní, Mistura Àtúnrámù àti Tóyìn Adéwálé òun ni wọ́n ti sọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé dàsìkò yìí làwọn òṣèré tíátà náà ṣì ń ṣèdárò ọmọbìnrin náà lọ.